tí wọ́n ṣàǹfà l'Abuja ń sìn òun nìyẹn o àwọn aráàlú àtàwọn ẹgbẹ́ òṣèlú àwọn takú pé àfi kí ó jẹ́ pé tí wọ́n bá fẹ́ ka ìbò ní 2027 wọ́n ní nǹkan tán sì fẹ́ kíjọba kí president ó buwọ́lù òun ni wípé wọ́n gbọ́dọ̀ make sure pé ẹ̀rọ kọ̀ǹpútà ní kó ka ìbò àmọ́ ìjọba ti buwọ́lù pé èèyàn ní ọkà pé manual làwọn máa lò tiwọn nípa báwọn èèyàn ṣe yarí nílùú kí ni nǹkan tá a lè sọ nípa bíjọba náà ṣe yarí lápọ̀dọ̀ tiẹ̀ kí ni nǹkan tá a lè sọ. Ìgbà tí mo rí ìròyìn yìí mo kọ́kọ́ rẹ́rìn mo kọ́kọ́ ń bú sẹ́rìn náà lábẹ́ bó ti lè wù kórí Alhaji kò sí bó ṣe lè jẹ́ lábẹ́ bó ti lè wù kórí wọ́n máa gbà fọ́lọ́run náà ni lọ́dọ̀ tèmi ìdí tí mo fi náà máa gbà fọ́lọ́run ò ju wípé president tó ń sọ wípé àwọn fẹ́ manual àwọn náà mọ táwọn náà rí tó fi nípa àwọn fẹ́ manual but kò lè yé àwọn èèyàn but kó má dàbí gbàdé pé olú ẹ̀ ń gbè lẹ́yìn president pé bóyá ẹ fẹ́ máa gbè lẹ́yìn ẹ̀ ni èyí tẹ́mi kọ́kọ́ fẹ́ béèrè lọ́wọ́ wọn ò ju wípé ṣé àwọn èèyàn tó ń sọ pé àwọn fẹ́ tó láwọn fẹ́ pé kí ó jẹ́ pé kọ̀ǹpútà lọ́ máa fi ka gbogbo ẹ̀ máa wà lórí íńtánẹ́ẹ̀tì àti gbogbo ẹ̀ pé kí káùntì yẹn kó lè bá wà transparent and all those things sọ ń fi gbogbo àwọn ìlú tó jẹ́ wípé wọn ò ní network wọn ò ní iná ayé yín kan tẹ̀ wà ní ìgboro gan iná mélòó lẹ ní iná mélòó ṣé tó bá dọjọ́ ẹ sọ pé bóyá kó má bàa ṣèrú ṣé tó bá dọjọ́ yẹn tó bá ti bẹ̀rẹ̀ ìbò tí bò ti ń lọ tó dàrí kan tó múná lọ tí wọ́n shut down gbogbo iná ṣégbà ẹlẹ́sẹ̀ tí wọ́n á fẹ́ máa sáré wípé ìkọ́ṣe manual ẹ jẹ́ ká ṣe èyí tẹ́ ya mọ̀ for now gbogbo ilé ìta ṣe yìí gbogbo pé kọ́ ṣe ní kọ̀ǹpútà nǹkan yẹn gbogbo yẹn láti máa pèsè lẹ̀ láti lórí ẹ̀kọ́ ti máa pèsè lẹ̀ láti bí ọdún mẹ́rin sìn o kò ń ṣe èyí sí tó wá jẹ́ 10 minutes gbogbo tá a ní ó sì tó ọdún kan ó káṣà tó pọ̀ sì tó ọdún kan ṣá àmọ́ ṣé gbogbo àwọn ibi tí wọ́n fẹ́ lo internet tó máa ti lo gbogbo àwọn kìíní fún ṣé internet facility ṣó wà òkè bẹ́ẹ̀ ṣé electricity facility ṣó wà òkè níbẹ̀ lára àwọn local government tàbí láwọn ìlú tí wọ́n ti máa lo gbogbo àwọn kìíní ṣé wọ́n sọ pé gbogbo inú gbó bẹ́ẹ̀ mo wo documentary kì í ṣe documentary náà lady yẹn lọ bí content náà ni lady yẹn lọ sí ibì kan nínú Jigawa orí omi mi mọ̀ pé ọkọ̀ ordinary ọkọ̀ ó lè gbé mọ́tò orí omi ló gbé mọ́tò gbà orí inú ọkọ̀ wọ́n drive mọ́tò sínú ọkọ̀ tó fi gbé transport ẹ̀ sódì kejì gbogbo àwọn bíi tàdé ń sọ yìí náà kò sí ná electricity facilities ò wà òkè ṣé wọ́n consider gbogbo àwọn olùbẹ̀ yẹn àbí ṣé àwọn ibì kan fẹ́ kọ́ ṣèrú àbí kò sí wà àwọn ibì kan wọ́n á lo kọ̀ǹpútà àwọn ibì kan wọ́n á ṣe manual kí ni assurance gbà àwọn ibì kan tó ti ṣe manual yẹn wọn ò lè ṣèrú láti bẹ̀ ẹ jẹ́ ká fèsì nǹkan tó jẹ́ wípé a mọ̀ wípé ó lè gbogbo wa attention wa máa wà ń bẹ̀ kì í ṣe pé wà kú ọdún kan sì láṣẹ máa sọ pé ṣáṣẹ máa sọ fún MTN pé kọ́ lọ install internet facilities sínú àwọn igbó yẹn ṣáṣẹ máa ní kí àwọn power holding kọ́ máa wọnú àwọn igbó yẹn lọ kọ́ lè bẹ̀rẹ̀ sí ní install iná àbíbi tó jẹ́ wípé kò sí àti transport material gan wàhálà ni. kójú kòkó lórí wọn irú ìjà yìí sì ó yẹ kó ti jà láti bí 3 years ago pé next election o nǹkan báyìí la fẹ́ kó ti put àwọn kìíní into places tó bá dọjọ́ ìdìbò tó bá shut down iná ńkọ́ ẹ̀yin tẹ́ wà nígboro ẹ̀yin tẹ́ wà nígboro Èkó tẹ́ wà nígboro Ìbàdàn tẹ́ wà nígboro Ọ̀yọ́ tẹ́ wà nígboro gbogbo ẹ̀ tó bá shut down iná tí wọ́n rí iná lò ńkọ́ báwo lẹ fẹ́ ṣe àbí tó ní íńtánẹ́ẹ̀tì ti jam I
irep tó ló ń gbà yẹn tó ní wọ́n ṣe kíní kan pé result wọn máa sẹ́ǹdẹ̀ sí inú irep ṣe bó shut down gbà tó dáàrin kan ó shut down tó sọ pé wọ́n ti háàkì ẹ̀ kí lẹ̀ wọ́n sọ. ẹ jẹ́ ká ṣe manual tá a mọ̀ kí kálukú ṣe polisi nẹ̀ bó ṣe yẹ kó ṣe ẹ má yẹ ká waste owó ká tún wá regret. ẹ wo nígbà tí wọ́n gbé electronic device wá pé ká máa fi tẹ̀ ká pé ká máa fi ṣe verification bí ká lọ sí ibi tá a ti fẹ́ ṣe verification ká kí i kábọ̀ kọ́ni kò má jí pé íńtánẹ́ẹ̀tì ṣe bákan. ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà ẹ má jẹ́ kí a ṣe kíní a ti tó pé ká lò lóòótọ́ o àmọ́ kì í ṣerú dèdé àsìkò yìí ìdìbò pọ̀ ọdún kan ẹ wá bìlífù pé gbogbo àwọn kìíní ìtàlẹ́fẹ́ fún pressure president tó ń sọ̀rọ̀ pé a máa lo manu àwọn mọ̀ pé pressure máa wà lọ́rùn àwọn ni pressure wípé ok ẹ̀yin power holding o ẹ make sure pé gbogbo ibi tí ò sí náà lẹ́pa náà sí ẹ make sure wípé gbogbo òlu owó nìyẹn lọ́tọ̀ owó tó dẹ̀ máa fi ṣèdìbò náà wà bẹ́ẹ̀ èyí tí mò ń sọ ìmọ̀ mọ̀ pé àwọn kan máa sọ ẹ ṣe bí nàìjíríà ò lówó o a tún máa lọ yáwó ni o gbèsè ń kún gbèsè ni o a tún máa lọ yáwó ni nígbà tó bá wá yá àwa sọ pé ìjọba ṣe gbàgbọ́n ìjọba ṣe kinní kan ẹ jẹ́ ká ṣe rí manual tá à ń lò ti wà okay for now tàbá wá fẹ́ ṣe oní pé bóyá ká lo kọ̀ǹpútà lẹ́yìn ìdìbò ní kẹ́ wá dúró nídúró wípé ẹ bẹ̀rẹ̀ sí ní put into places kí ọdún mẹ́rin míì tó pé nítorí a ní gbọ́n kankan tó bá dásìkò dìbò àmọ́ kì í ṣe pé ọdún kan la máa wá dúró léjọba lọ́rùn dandan pé nǹkan tẹ́ fẹ́ nìyẹn. ẹ ń ṣe gbogbo àwọn kìíní gbogbo àwọn nǹkan tí wọ́n fẹ́ lò ṣe mọ ohun tó wà involve ni ẹ wà nàìjíríà bẹ̀rẹ̀ gan ẹ wà láàrin èkó ẹ wà láàrin kìíní gan ẹ ṣì ń complain pé ordinary WhatsApp call gan ò connect especially àwọn tó ti wà ní Kòròdú tó wà ṣáìdì gbogbo íńtánẹ́ẹ̀tì wọn ò connect mo láwọn èèyàn bẹ́ẹ̀ ni tá a bá pè wọ́n láti rí báyìí ẹ máa gbọ́ à nẹ́tíwọ̀kì yẹn ń ṣòṣì ni àgbọ̀n kankan ẹ lè wà ń bẹ̀ for like 10 good minutes kẹ́ má gbọ́n kankan wọ́n á ní nẹ́tíwọ̀kì àwọn ni ẹ dẹ̀ bìlíìfù pa àti rẹ́dì fúnra àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn tó bá dọjọ́ yẹn tó bá ṣọ́ọ̀tì íńtánẹ́ẹ̀tì dáhùn kí la fẹ́ sọ torí ẹ bìlíìfù pé kọ́ṣà máa ṣèrú kọ́ lè bá ṣe kinní kan àti ìdèbẹ̀ ẹ jẹ́ ká rọra focus lórí manual wa tá a bá lo manual náà ok ẹ jàfẹ́ ṣe tuntun Ghana tí wọ́n change tí wọ́n gbé opposition wọlé padà tí wọ́n dẹ̀ mú sitting government tọ́jọ́ wọn kúrò ńbẹ̀ manual lọ lò náà wọ́n ṣeṣẹ́ wọn bó ṣe yẹ kó ṣe ẹ má jẹ́ ká tún wá gbàgbé ẹni kọ́ lo internet ẹni kọ́ lo computer at the end of the day ṣé kì í ṣe ẹjọ́ kan náà ọ̀rọ̀ kan náà ni gbogbo yín máa padà wá sọ ni mi ò fẹ́ wàhálà o bá a dìbò àti mẹ́ni tó máa wọlé ní tó máa gbẹ̀yìn ẹ̀ náà kọ́ nìyẹn ni what's the essence of wasting money ṣoṣù ọ̀fun yín pàwọn èèyàn máa jáde máa dìbò ni ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti bí manual pé ok àwọn èèyàn fẹ́ dìbò come out massively ẹ ṣe manual yẹn a ti máa sọ lórí ètò wípé ìbò tó bá súnmọ́ra wọn tí ó bá jìnnà síra wọn tí ó ṣe kínní ni wọ́n máa ń ṣèrúlé lórí. ìbò tó bá súnmọ́ra wọn ni wọ́n ń ṣèrúlé lórí bọ̀ èyí tẹ́ bá ti là with good margin báwo ló ṣe fẹ́ ṣèrú. ẹni kọ́ ṣe gbogbo ẹ̀ nígbà tó bá wọ́n máa ṣe é sìn wọ́n máa náwó wọn á ṣe gbogbo ẹ̀ at the end of the day ẹ máa retí 50,000 votes níbì kan ẹ rí 10,000 tipátipá lẹ máa fi rí 10,000 àwọn ìtókù wọn ní bá a dìbò àti mẹ́ni tó máa wọlé ẹ má jẹ́ ká yọra wa lẹ́nu àfẹ́ wàhálà gbogbo àwọn kìíní ṣe ti ṣọ́ wípé mentality àwọn èèyàn ti change
ṣe ṣó wípé mentality àwọn èèyàn ti change torí dábàá máa gbọ́n sí àmọ́rò nàìjíríà tá a wà ó àwa la mọ̀ nàìjíríà wo lẹ wà ok nàìjíríà tẹ wà sí ṣé àwọn èèyàn ti ready láti jáde wá dìbò ṣé àwọn èèyàn ti ready láti wá dìbò torí nígbà tó bá máa yá akọ̀dí waste of money 0 cos 90 fún yín ẹ jáde ń sìn wọ́n tẹ̀sí àgà sí yín lójú wọn ṣe gbogbo ẹ̀ orientation tó yẹ kẹ́ máa fáwọn èèyàn ní pé kó jáde kó wá dìbò kí wọ́n jáde kí wọ́n wá dìbò kì í ṣe ìsìn tí ìdìbò kù ọdún kan lẹ́ máa sọ pé ẹ fẹ́ kó lo kọ̀ǹpútà ṣẹ́ni kó kúrò kọ̀ǹpútà kó lo AI artificial intelligence kó lò wàláì táwọn èèyàn bá jáde láti wá dìbò kò sí kankan 0 náà ni 0 náà ni gbogbo ilé ìtẹ́ fi ń protest tó fi ń sọ pé wọ́n protest wọ́n ṣe gbá wọ́n ṣàwọn yẹn ẹ jáde lọ kẹ́ lọ orientate àwọn èèyàn ẹ lè ṣe orientation pé káwọn èèyàn jáde massively wá dìbò ìbò tó bá jura wọn lọ gidi with fair margin wọn ò lè jí níbi tó ti ń retí ìbò 20 tó ti ń retí ìbò 200,000 tó pé 190 something kan ti lọ 190 something thousand ti lọ ẹ wá sọ fún mi báwo lọ fẹ́ rí irú ìbò yẹn báwo lọ ti fẹ́ rí ìgẹ̀ gbogbo tó bá retí ìbò 200,000 bì kan torí gbogbo òbò pátápátá tipátipá lọ fi rí 50,000 150,000 tó kù lọ máa ṣe ìrúlé lórí ìdáhùn wọn á ní kẹ́kọ̀ọ́ mọ́ tẹ́bádẹ́ ká ìbò tó ń retí gangan náà lẹ́ máa bá ń bẹ̀ so what are you telling me ẹ má ṣe nǹkan bí ọmọdé bí ẹni tí ó wà educated literate ẹ kọ́kọ́ jáde kẹ́ orientate àwọn èèyàn kẹ́ change mind àwọn èèyàn kó jáde kó wá dìbò tó bá wá ṣe ń this time tó ti rí pé yes àwọn èèyàn ń wí láti dìbò lóòótọ́ ibi dèrò bá wà ẹ fẹ́ competition lé lórí wọ́n yà cancel ìbò bẹ̀ yẹn pé fine àti wípé ìlúwa bíbá ẹ cancel ẹ̀ then from next year going tó bá ti parí ìbò ẹ jẹ́ kí INEC mọ̀ wípé we are going on technology wọ́n ti bẹ̀rẹ̀ gbogbo àwọn kí ok ṣé sọmọye outlet INEC tí ó wà all over Nigeria sọmọye outlet tó wà over 300 or 400,000 polling station gbogbo àwọn inú igbó tó jẹ́ pé wọ́n máa lọ tó máa ti lọ dìbò tó ti máa ṣe íńtánẹ́ẹ̀tì débẹ̀ yẹn ṣé iná wà iná tẹ fẹ́ wà post pé tó bá dọjọ́ yẹn ẹ má ṣe nǹkan tó jẹ́ wípé at the end of the day àwọn ẹ̀kọ́ máa jẹ́ kí INEC kó máa sanra sí ni ẹ̀kọ́ máa jẹ́ kí INEC kó máa sanra sí ni torí INEC máa gbé bọ́jẹ́tì tiẹ̀ jáde INEC máa gbé bọ́jẹ́tì tiẹ̀ jáde INEC bá dẹ̀ gbé bọ́jẹ́tì jáde tó bá approve ẹ̀ tó bá dọjọ́ náà tó fẹ́ dìbò tó wá sọ wípé íńtánẹ́ẹ̀tì ò ṣiṣẹ́ wasted effort ni o and meanwhile bóyá INEC gan ò ṣiṣẹ́ wọn bó ṣe yẹ kó ṣe bóyá wọn ò tiẹ̀ mú kí ló ti ń pè bóyá over 500,000 systems tó yẹ kó rà bóyá ra 100,000 tipátipá lọ fi ra 100,000 ó kó ìtókù sápò tó bá dẹ̀ dọjọ́ ẹ̀ wá ní kò ṣiṣẹ́ náà ni ẹ lè bù wọ́n so ẹ lè ṣe nǹkan kan pa ẹ̀ ẹ má kọ́ ẹ̀ reach INEC tó bá ti di next year tẹ believe wípé yes ẹ ti bá wọn sọ̀rọ̀ ẹ ti rí wọn bá sọ̀rọ̀ lẹ máa rí pé yes a ti sọ̀rọ̀ a ti sòótọ́ ọ̀rọ̀ fún wọn
a ti ṣe the necessary kìíní fáwọn èèyàn wípé yes ẹ ti educate wọn, àwọn èèyàn máa jáde wọn á ti mọ̀ ń pa ẹ̀. Ok nísìn tó jẹ́ bá ní kó bẹ̀rẹ̀ ìgbẹ́ kó bẹ̀rẹ̀ sí ní to íńtánẹ́ẹ̀tì àti gbogbo ẹ̀ ń sìn tó bá ṣe táwọn èèyàn bá dé police station tó bá láwọn ò mọ̀ ló ń kọ́. ok sọ̀rọ̀ pa pé bóyá pa machine. nípa machine ní tí mo tiẹ̀ tún wá ń sọ̀rọ̀ lé lórí pé ṣé íńtánẹ́ẹ̀tì wà into places fún wa. àmọ́ lójú ní táwọn ń sọ ni pé tí ààrẹ ò bá ti lò wọ́n fẹ́ sòjòrò nìyẹn. Alhaji ṣé wọ́n ti educate àwọn èèyàn lórí pé kó jáde kó wá dìbò. ṣé mentality yẹn ṣó ti kúrò mẹ́ pé bá a dìbò àti mẹni tó máa wọlé ṣé mentality yẹn ti kúrò mẹ́. àfikún kálukú dìbò. àfikún dìbò ẹ jẹ́ ká ṣe manually yìí tí mò ń sọ lọ ní pé èyí tí bíbí tí mò ń sọ̀rọ̀ lọ ní wípé ẹ má jẹ́ ká enrich INEC because àwọn pípì máa kó budget díẹ̀ lérò nígbà tó bá kó budget over 200 billion jáde nígbà gbogbo táwọn fẹ́ lò kíníkan tó approve ẹ̀ at the end of the day tó dọjọ́ yẹn tí wọ́n sọ fún pé bóyá kò sí náà wọ́n múná lọ generator ò ṣiṣẹ́ ṣégbà yẹn la ṣètò máa fẹ́ máa sáré manual. ṣégbà yẹn rò pé tí ààrẹ sọ yẹn faramọ́. èmi faramọ́ because arrangement yẹn láàrin ìsìn sọdún kan ó wọ́. gbogbo ilé rẹ̀ kọ́ ti ṣe bíi 3 years ago ká ti mọ̀ pé gbogbo ẹ̀ ti wà into places fún 2027 kì í ṣe láàrin ọdún kan ẹ má yẹ ká tanra wa kì í ṣe láàrin ọdún kan. bọ̀ báwa ni ti òjòrò táwọn sọ pé. kò síbi tí wọ́n ti lè ṣòjòrò òun ni mo sọ pé kọ́jẹ́jì kọjá gbogbo ìtọ́ fi jáde yìí sìn. ó yẹ kó lọ create awareness pé tẹ bá fẹ́ kí gọ́ọ̀mẹ̀ntì kó change ẹ need láti jáde fún dìbò. Alhaji tó bá ṣe tó ok sìn tó bá decide pé wọ́n gbé jáde wọ́n ṣe nǹkan tó fẹ́ ṣe pé wọ́n gbà sí wọn lẹ́nu. tó bá dọjọ́ ìdìbò táwọn èèyàn jáde nǹkan ibi tẹ́tí retí ìdìbò 200,000 tipátipá lẹ fi 50,000 báwo ni wọ́n ṣe ní ṣèrú ẹ believe pé wọ́n lè tàbá pẹ̀lú íńtánẹ́ẹ̀tì. ẹnìkan náà sọ bẹ́ẹ̀ nínú àwọn kan tí wọ́n fi ọ̀rọ̀ wa lẹ́nu wò ìtí màá náà sọ ni pé pẹ̀lú ẹ̀rọ kọ̀ǹpútà ẹ̀rẹ́ náà ó ní tí ẹ bá rí àwọn tó mọ kọ̀ǹpútà lò. wọ́n máa kẹ́ ẹ̀. ọlẹ́rọ kọ̀ǹpútà náà sọ pé ká má sòjòrò tí ẹ bá fẹ́ sòjòrò ní. yes. mo ti rẹ tó ti ẹ interview ní channel tó náà ṣàlàyé pé kọ̀ǹpútà ò mí pé kójòrò má tó wáyé. kò sí pé kójòrò má wáyé mentality àwọn èèyàn ní kẹ́ change because this mentality is still there mentality yẹn wà mẹ́ pé bá a dìbò àti mẹni tó máa wọlé ẹ má jẹ́ ká yọra wa lẹ́nu mentality yẹn wà mẹ́ fún wa ẹ jáde kẹ́ change mentality àwọn èèyàn pé kó jáde kó wá dìbò. táwọn èèyàn bá wá jáde tó dìbò lẹ́nu wá sọ pé yes we are good to go. tó bá dọjọ́ yẹn tí wọ́n bá shut down internet tó shut down internet kò sí nǹkan tá a lè ṣe ìgbà yẹn la máa wá manual. waste of money Alhaji waste of money waste of effort waste of everything waste of time because wọ́n máa change the date again wọ́n máa sún ìdìbò síwájú wọ́n ní due to nǹkan báyìí àti máa tún dìbò báyìí ṣe níbì kan a máa tún dìbò báyìí ṣe waste of money waste of energy. YouTube Premium is ad-free YouTube. Ìtọ́ ń dùn èmi ní pé àwọn èèyàn tó ń sọ̀rọ̀ yìí wọ́n kò fẹ́ enrich INEC ni wọ́n fẹ́ kí INEC kó jẹun because tí INEC bá máa gbé bọ́jẹ́tì tí wọ́n jáde ń sìn lórí nǹkan tí wọ́n request fún yẹn it's going to be over 20 billion àbí 30 billion wọ́n ní pé billion ló máa pè over 300 and something thousand polling station o Alhaji ní gbogbo Nàìjíríà àwọn inú gbòòfì kan wà nínú Ìbàdàn tó jẹ́ wípé iná òde bẹ́ẹ̀ o àwọn ibì kan wà nínú Ìjẹ̀bú tó yẹ pé ayére ni o àwọn ilẹ̀ Haúsá kan wà tó yẹ pé wọn ti dáná nẹ́pà mọ́ o tó dẹ̀ yẹ pé kó tó débẹ̀ orí omi ló máa gbà o kò sí íńtánẹ́ẹ̀tì bẹ́ẹ̀ àwọn yẹn ń lo fóònù o gbogbo àwọn kan tá à ń sọ yìí báwo ló ṣe fẹ́ ṣe MTN la máa fún ní pressure ni àbí
other internet provider láti máa put pressure lé lórí. nígbà tó bá ṣe gbogbo yẹn tán at the end of the day wọ́n á tún wá create awareness wọ́n á tún fẹ́ kọ́ àwọn èèyàn bó ṣe máa lò ó. aláàjì wọ́n ń yẹ ẹ̀yẹn kéré fún nǹkan tí wọ́n demand fún. ok àjẹ pé kọ́yà kúkú mọ bó ṣe fẹ́ ṣe láàrin ara wọn. ẹ jẹ́ ká ṣe manual ẹ jáde kẹ́ sọ fáwọn èèyàn pé kó jáde kó dìbò. pé ká gbé kó ní orí ọwọ́ ọba bẹ́ẹ̀ dìbò gan-an wọ́n ti bẹ́ẹ̀ tí wọ́n máa wọlé ẹ jáde kẹ́ dìbò campaign tó yẹ kó jáde nìyẹn ẹ má jókòó sílé kẹ́ máa retí wípé Tinubu máa kó bẹ́ẹ̀. tó ẹ̀yin ara wa abala àkọ́kọ́ ẹ̀já dàdúró báyìí nígbà bá di lábala kejì ibẹ̀ yẹn gangan ojú ọjà àwa àti àwọn aláwẹ̀